tó bí olómọ gẹ́gẹ́. Ọmọ bàbá wa Muhammed Yasir Ọláwálé Ọládùnjoyè tó rọrùn alákejì. Mo ní kọ́láwó dẹ̀lẹ̀ fẹ́yàn rẹ̀. Àyànmọ́ òkú délé bàbá rẹ̀ yìí tó fi sílẹ̀ oníbàjẹ́ lọ́lẹ̀ Elédùmarè wọba. Àyànmọ́ bó o ti wá sọ́jọ́ òbí lórí kórìíjà ṣe mọ́ ọlọ́lá olówó ọba kórìíjó pẹ́ láyé kó dàgbà kó dàgbà lágbà kó mọ́ fọjọ́ ọlọ́jọ́ lọ kó pẹ́pẹ́pẹ́. Kó pẹ́pẹ́pẹ́ bí àwọn àgbàkan tí wọ́n fọmọ owó sóde ọ̀run níjọ́ yọ sí. Owó yọ títí òwúrọ̀ ọ̀kìnrin. Àyànmọ́ ọmọ Ọládùnjoyè mọ̀ ń gbọ́. Ìwòye Ìjẹ̀bú níṣẹ́lẹ̀ àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ gẹ́gẹ́. Wọ́n yá mo ṣẹ̀wẹ̀ sọ́kì tó wọlé àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Àyànmọ́ òwò ti ṣẹ̀wẹ̀ sọ́kì tó wọnú ilé àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Oníṣẹ́ mọ́ ní ìṣólókè bẹ́ẹ̀ ń rí. Àyànmọ́ òwò yá mọ́ gbọ́ bí mo ti fẹ́ mọ́ ọkọ̀ já àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ gángan. Ọmọ alágẹmọ mẹ́rìndínlógún ọmọ olówó joyè méjì kan ó tún retí ìkeje. Ọmọ òsì lóyè joyè. Ọmọ òjòyè kọ́yé wò ní jẹ́. Ó jẹ́ gbogbo oyè tán. Ó tó sì wá jẹ gbèsè lé àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Ọmọ adásánwó lẹ́bí òyìnbó ni wọ́n kírun bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Ọmọ àtàbà túbọ̀ àlejò tí sonílé dàrúdàrú. Ọmọ Ọládùnjoyè lé ọmọ olóbì kò wòrọ̀kọ̀ tí bẹ́lẹ̀ bọ́ọ̀nù nílé àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Àyànmọ́ èyí tó bá fẹ́ di àwọ̀ sápò ẹ̀ nínú ilé bàbá rẹ̀. Èyí tó bá fẹ́ tẹ̀lé àwọ̀ sínú owó àwọ̀ sápò ìmọ̀rànkọ̀ burúkú àríkùn jẹ́. Ọmọ balógun dòdó dáwà. Ọmọ onílé ńlá. Àyànmọ́ lé ọmọ olówó ńlá. Dòdó dáwà ọmọ súndẹ̀ mọ́ gbọ̀yà ègbòwò rẹ̀. Ó máa gẹ́tì lọ́sọ̀ ọmọ kèèyàn bó bá dòru ni wọ́n kó kí àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Ó máa ní ohun tó yìnbó ní ni wọ́n kó kí àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Ìjẹ̀bú lóògùn. Ọmọ alágẹmọ mẹ́rìndínlógún mọ̀ ń gbọ́. Ilé ọmọ bí a ti rẹ́yẹ tá àrókò tẹ́ ẹyẹ ti lọ. Oníṣùwù léwò lọ́bẹ̀ ọbẹ̀ tí bẹ́ẹ̀ nílé ọmọlé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ gangan. Àyànmọ́ ọmọ ń ṣe ni ọ̀yọ̀ dákú mọ́yọ̀ ọmọ òun ti ṣe ni olè ìwà nílé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Ọmọ sáwọn ní pọ́ríkì ẹsẹ̀ ni wọ́n ń kírun bàbá rẹ̀. Ilé ọmọ onígbò mọ̀dẹ̀mọ̀dẹ̀. Ọmọ onígbò mọ̀wọ̀. Àyànmọ́ lé ọmọ onígbò mọ̀dẹ̀. Àyànmọ́ lé ọmọ onígbò mọ̀wọ̀. Ọmọ Ọládùnjoyè. Àjèjì tó bá wọ́n gbòòrò ìdẹ̀nẹ̀ bọ̀rọ̀ lé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ gangan. Ìjẹ̀bú ló kọ́ dánwó sí ilé òyìnbó tó dé kó wá owó tó wá dòwó ẹ̀rí kó tó wá dòwó ọba. Òyìnbó dẹ́dọ̀wọ́ àwọn pọ̀ òjòjò ọmọ olówó ṣẹ̀ǹfàyè ni wọ́n kírun bàbá rẹ̀ tó bí ọlọ́mọ gangan. Àyànmọ́ ò sọ dákúndàbọ̀ jẹ́ rí bí onílẹ̀ yìí là ṣe ń pé. Kékeré Jẹ̀bú owó, àgbà Jẹ̀bú owó, ìtọ́ Jẹ̀bú owó, àyànmọ́ ọkùnrin Jẹ̀bú owó, ọmọ Jẹ̀bú owó, àwo Jẹ̀bú owó, gbogbo Jẹ̀bú tí mo mọ̀, lóló lọ́lé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ gan. Ọmọ awúrẹ́ bàṣẹ́ bádún ni wọ́n kó yá àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ gan. Ọmọ ẹlẹ́yin kùlé adéwúrẹ́ mọ̀ ń gbọ́ bí wọ́n ti kó kí àwọn bàbá rẹ̀ ọmọ alákẹ́mọ òfin Ọ̀yọ́ Jẹ̀bú lé ọmọ èrè ìwà. Ilé ọmọ adúbádé, ọmọ adúrú mọ́sùn pẹ̀lú ìyẹn jẹ́ ni wọ́n kó kí àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ gangan. Àyànmọ́ ọmọ Ọládùnjoyè wọ́n mẹ́kún ọgbọ́n bàrà rí ibà ló mẹ́kún ọgbọ́n rẹ̀ mọ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ. Ọlátúnjí ọmọ Ọládùnjoyè lé ọmọ abíjújẹ fún tí kọ̀kọ́ ẹja pè náà. Tóní tó ń bá rọjò bù tó ń bá tọ́bù dé pé wọ́n á fọkọ̀ òun jọba nílé rẹ̀ mọ́lẹ̀ bàbá rẹ̀ tó bí ọlọ́mọ gangan. Wọ́n ní bàbá Ìjẹ̀bú àwọn ní ẹni wíní. Wọ́n bá Ìjẹ̀bú àwọn ẹni rẹ̀ tó kù àfisọ̀dọ̀ àgẹ̀mọ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ. Adìyẹ bá dókun àrò òrokùn bẹ́ẹ̀ lárò adìyẹ lé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Ìjẹ̀bú lé ọmọ lásán ńlá ọmọ èrè nìwà. Àwùjalẹ̀ kó kúrò lórí Ìjẹ̀bú pátápátá.
Ìbàdàn níṣẹ́lú mọ̀mọ́ rẹ tó bí ọlọ́mọ ọmọ ládùúgbòye mọ́ ń gbọ́. Olúyọ̀dé ọmọ gbọ́ sọ́sàmọ́ sọ ọmọ gbọ́ yàyà mọ́mọ́ ya. Òkè gúrúkú ibi bàbá yín ti mọ́ sábàárì ìgbósùn tí bàbá tẹ̀yìn tí pológun lé yeye tó bí ọlọ́mọ. Ìbàdàn mọ́jàmọ́jà àyànmọ́ ò Ìbàdàn mọ́jàmọ́jà tó ìkárà wájú lẹ́rù lẹ́wọ̀n yeye rẹ tó bí ọlọ́mọ. Ìbàdàn ìlú Òjó ìlú Ìbíkúnlé ìlú Ògúnmọ́lá olódò gbò kẹ̀ríkẹ̀rí lójú òpó wọ́n sòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìdá. Àyànmọ́ Ọlátúnjí ò ọmọ Ọládùnjoyè mo lágbàdo Ògúnmọ́lá yín ti tó kòkó sáré lé yeye tó bí ọlọ́mọ gangan. Ẹ̀sọ́ gbìnìyàn ará ògbójò dọ́gbọ́yọ̀ kí ọmọ oníkèrè ọmọ arúgbó owó. Ìyáníkẹ́ mi ọjọ́ tó yẹ mọ́sẹ̀ gbé mi fún ọlọ́ya. Ọmọ Olúyọ̀dé ọmọ ajẹ̀gbìyànmọ́ gbóhùn ẹnu mi. Kẹ̀mí òjò tó òsàkẹ́ mọ́sẹ̀ gbé mi fọ́sà láwẹ̀. Ṣebí kẹ̀mí bẹ́ẹ̀ ní kẹ́ àmúṣẹ yẹlé ìbàbà tó bí ọlọ́mọ ọmọ adíkẹ́yàn gbọ̀ngàn òjò láròmí wẹ̀lẹ́ àròlù. Ìbàdàn dákọ̀lù kan bẹ̀rẹ̀ lójú ògùn ọmọ arójò òdeyàwó láre. Ìbàdàn yẹ ọmọ olóyè tí ó dìjà. Àyànmọ́ ilé ọmọ olóyè tí ó olùdúró ara yan tí ó bábá wà níjà ní dùpẹ̀ kò ní mọ̀ pọ́ mi alálùbọ́sà lomi aróko lé yeye tó bí ọlọ́mọ. Ṣebí ẹlẹ́yẹlé òun lomi títẹrú tọmọ láyé pọ́hùn. Àṣẹ̀yìn rẹ lómi àbùmù wẹ̀nú ilé àwọn yeye rẹ tó bí ọlọ́mọ. Ìbàdàn mọ́jàmọ́jà tó ìkárà iwájú lẹ́rú. Wọ́n máa gbọ́ sásán ògùn tí ò ní sá nìyí. Wọ́n máa kẹ́sìn kó sínú ilé o. Àyànmọ́ wọn ní bó bá dijọ́ eré. Wọ́n fẹ́ ránṣẹ́ sí ológun. Wọ́n ní bó bá dijọ́ ìjà pé ká ránṣẹ́ sọ sábà nínú ilé àwọn yeye rẹ tó bí ọlọ́mọ. Wọ́n pé ológun oníkéré o. Wọ́n sábà rí òní kan ọ̀já. Wọ́n máa lójú owó ọmọ àríkẹ́yàn gbọ̀ngàn òjò láròmí wẹ̀lẹ́ àròlù. Ọmọ ọlọ́gbọ̀jò rẹ́gbọ́yọ̀ kí ọmọ oníkéré. Àyànmọ́ Ọlátúnjí ọmọ Ọládùnjoyè mọ́ ń gbọ́. Wọ́n pé iwájú ológbòjò ìgbégún ní bẹ́ẹ̀ nílé àwọn yeye rẹ̀ tó bí ọlọ́mọ. Wọ́n tún ológbòjò ìgbégún ní bẹ́ẹ̀. Ó sí ológbòjò ìgbégún ní bẹ́ẹ̀. Ọ̀tún ológbòjò ìgbégún ní bẹ́ẹ̀. Ìbàdàn dákọ̀lù kan bẹ̀rẹ̀ lójú ògùn. Ọmọ Olúyọ̀lé kìíní ṣebí sóòtú ọ̀nà nílé àwọn yeye rẹ̀ tó bí ọlọ́mọ. Àyànmọ́ aláṣẹ àtolùdarí afọ́mọ́mọ́ ti Global Investment fún gbóhùn ẹnu mi. Ó ní tí ẹ bá fẹ́ kọ́lé, tí ẹ bá fẹ́ ralẹ̀, tí ẹ bá fẹ́ ralé, tí ẹ bá fẹ́ ralẹ̀, tí ẹ bá fẹ́ bọ̀jà wá, tí ẹ bá fẹ́ bọ̀jà lọ sókè òkun. Import and export gbogbo ẹ̀ ni wọ́n ṣe nílé iṣẹ́ wọn pé wọ́n sórí àgọ́. Ọmọ Ọládùnjoyè kú ọdún. Ẹ̀sẹ̀ yìí sàmọ́dún ọdún ayọ̀ ló mọ̀ ṣe. Ọmọ alákẹ́wọ̀n mẹ́rìndínlógún kó gbó bí olúgbogbo ti gbó. Oníkó gbó bí olúgbogbo ti gbó. Ikú oníkan rèwerèwe lọ́la ọlọ́run wọn bá bùkún oníkan ọlọ́run ọ̀bọ oníjó kánjú kú. Abdulkarim Ọlátúnjí ọmọ Ọládùnjoyè ọdọọdún láàrin orógbó. Ọdún onídìí kábọ̀sẹ̀ rọ́bọ̀bì lórí àtẹ iṣẹ́ rẹ̀ onídìí iṣẹ́ mọ́ lọ́wọ́. Ọdọọdún làwọn ọmọ rí ọlá ṣe lẹ́dùnmarè wọba. Orí olórí oníkẹ́rẹ́ iṣẹ́ tó ń bá ṣe lọ́lẹ̀ lẹ́dùnmarè wọba kó gbó bí olúgbogbo ti gbó. Àyànmọ́ kó gbó bí olúgbogbo ti gbó.